ṣàánú Fúnkẹ́ Akíndélé màmá dáadáa mo máa ń ṣe ìgbà yẹn ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n àdúgbò yẹn mo kàn ní Fúnkẹ́ Akíndélé lára àwọn àbúrò wa kan náà ni wípé mo wá sọ gbogbo school bí Fúnkẹ́ Akíndélé ṣe lọ school bá ṣe introduce Fúnkẹ́ Akíndélé sọkọ pé àwa náà lárí kọ́kọ́ ẹ máa fẹ́ kíní kan ó ṣọmọ gidi ọ̀dọ̀ mi ló kọ́ gbégbà tó wà ní school kíní kankan bí Fúnkẹ́ Akíndélé ṣe kọ́mẹ́ǹtì síbẹ̀ nìyẹn pé thank you uncle for all you do fídíò yẹn ti pẹ́ bí Fúnkẹ́ Akíndélé ṣe tí a yẹn kọ́mẹ́ǹtì báyìí wọ́n kàn tún gbé sórí story wọn ni àìmọye àwọn òṣèré tí mo ṣe tí wọ́n ti ẹ̀ wò but bí Fúnkẹ́ Akíndélé ṣe gbé báyìí ó kàn tún fún mi ní level ni Ọlọ́run cute kan ni mo dẹ̀ fẹ́ ṣe content kan bàbá mo ní ọ̀gá mi kò sí wàhálà ẹ lò mí ṣe máa lè ṣe bàbá mi ní ṣe kẹ́ always ni mí wọ́n fi mí ṣe nǹkan oṣù ni bí wọ́n rí mi láàrin oṣù kan obìnrin máa wá mi ẹ lò mí lóní òkè ó ní bọ̀ kò sí script fún ṣá o mo ní kò sí wàhálà bàbá on a more serious note is the first big wit tí máa kọ́ ni mo bá ṣe content lẹ́yìn àti báwọn brother Ṣáàgì àti báwọn ṣòye but the first big person bóyá ní kò sí script mo ní kò sí wàhálà bá mi ó ní okay bọ́gà mi ṣe ni torí mi máa ń pè lọ́gà mi torí mo bá ń di iṣẹ́ yìí ni ṣòye yín èmi ò dẹ̀ ń kéyàn èèyàn kéré bí mo yẹ ní ọ̀gá mi kò sí wàhálà bóyá ní mọ̀ ń ṣẹlẹ̀ ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀ ní pé ẹ̀yin ẹ̀ ń fẹ́ ni báyìí ó yá even up till now dad cute mom cute Abíọ́lá wọn máa ń pè mí ni wọ́n á fún mi ládùúrà wọ́n á ṣe àjọ àdẹ̀dúpẹ́ fọ́lọ́ gbogbo ẹ̀ ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ díẹ̀díẹ̀ àǹtí kára mi òkè báyìí bí ètò àwọn òye ni wọ́n ti ní bọ̀bọ̀ yẹn máa bẹ́ sísàlẹ̀ kárátà yín yẹn máa èmi kọ́ gan ni o ẹ bá wọ ọmọ Bàrígà tó ń bẹ̀rù ẹgbẹ́ àdúgbò tí ó dá kan mọ̀ ọ̀tọ̀ lẹ́ńtọ́ ni ó bẹ́ obìnrin ni ó wá lọ ń pẹ̀pẹ́ èmi wá ní kò sí nǹkan tí yóò ń ṣe fún creativity kí ni yóò jìnnà a máa ń bẹ̀rù eléyìí ní Bàrígà ṣeré bàbá wà láìtàláì wọn ti mí o mi ò mọ bí tó ti tẹ rìmóòtù mi bóyá kẹ àwọn village people mi ló ń lò tó yẹ yín mo ṣàkàn rí pé mo fẹ́ lọ sọ fún mi pé bó máa ṣe fòónì díjú wàá bá rẹ ńlẹ̀ á kàn lọ kámẹ́rà gbé ẹ ká lọ látòkè báyìí bọ́lẹ̀ bàbá Ọlọ́run bàbá Jeff bí mo kàn ṣe wà níbẹ̀ mo kàn bọ́ síta ni mo ní you just close your eyes like this mo tún bọ́lẹ̀ mo tún padà mi ìmọ̀ èṣù tó ń sọ wá èṣù ẹ̀ ń ṣẹ́jú bàbá tí mo máa padà síbẹ̀ yẹn báyìí mo ní you just fly like this tí máa délẹ̀ báyìí àwọn èèyàn gbọ́dọ̀ ṣé bóun ní ẹ̀ṣọ́ lè ṣiṣẹ́ wọ́n yìn mí lọ́wọ́ èmi gan ò lè dìde wọ́n yìn mí èmi gan ò lè dìde mo ṣàkàn ní help me ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ tó ń sọ báyìí mo lẹ́sẹ̀ mi ti kán bàbá wàláì ẹsẹ̀ mi kán ní sẹ́ẹ̀ ẹsẹ̀ mi yìí Ọlọ́run ẹ wò dókítà ló wá ń sọ fún mi pé you know say you don over 40 pé ẹni egungun tó bá ti dé 40 ó ń depreciate ní kò lọ sókè mọ́ o pé ó ń depreciate your bones are getting weak ẹ wo oṣù mẹ́fà ni mo ń lo crutches báyìí ni wọ́n wá ń kí mi lé ni ẹ wo challenges pọ̀ lẹ́yìn àìmọye oríṣiríṣi because àìwá ń bẹ̀ abẹ́ lọ́hún ká má rí challenges tó máa tún pọ̀ tó máa débi pé ó fẹ́ gbẹ̀mí àbó fẹ́ pa wá mọ́ ni because iṣẹ́ téèyàn ò tí ì rìtáyà mẹ́ o mèé tó tún bọ̀ ọlọ́run má jẹ́ ká burú tún bọ̀ fún wa. So you are welcome to another very hilarious edition of Unscripted with Jeff Owolewa. Àlejò tí mo gbé wá sórí ètò lénìí ẹ rí pé èmi gan sọ mo ti ń rẹ́rìn. Yes, one of the funniest skit makers in the industry, one of the funniest content creators ní industry wa ní Odù ni wọ́n kì í ṣàìmọ̀ fólókò kò sígbà tí a máa ń wo fídíò wọn tí yẹn kì í máa kàn máa rẹ́rìn pé abirú ẹ̀dá òtún lélẹ́yìí. Join me as I dání tó dá làá máa ń wá lọ pátì mi kì í yọ fóònù mi kì í jalè.
And then èyí tó tún máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa ní pikin ipò ọmọ mi táwọn èèyàn máa ní mo sọ̀rọ̀ nípa teacher mo sọ̀rọ̀ nípa party packs. These are reality. Most of the content tí o máa ń ṣe Baba Jeff, I call it reality content. Reality content tó applicable sí reality wa. tó jẹ́ pé àwọn èèyàn ń go through àwọn ṣé tọ̀rọ̀ party pack ní gbogbo alámọ̀ nǹkan tó ti kọ́ sí láwọn school ọmọ yẹn kàn máa gbé party pack dé ẹ̀dẹ̀ mọ́ pé ẹ ti ń jẹ gbèsè tó bá di bẹ́ẹ̀ di ọmọ yẹn máa ní Tola have given me party mommy daddy aláwọn obìnrin wọ́n ń ṣàjọ lórí party pack. Bí báwo. bẹ́ẹ̀ yẹn ṣe wáyé tí yín ní kẹsàn-án school but tí school bá tí party bá ti ń bọ̀ àbí birthday bá ti ń bọ̀ ọmọ yẹn á ti máa gbà fún ìyá ẹ̀ pé mommy my party ìyá yẹn ẹ̀dẹ̀ mọ́ pé àwọn obìnrin wọ́n máa ń lójú tì ju àwọn ọkùnrin lọ́pẹ́ mo ti jẹ ti lágbájá mo ti jẹ ti tàmẹ́dù wò ó ṣàjẹ́ máa dáwó síbì kan kí n fi ṣe party park fọmọ ẹ̀ sọ òdodo ẹ̀ náà la máa ń mú wá bẹ́ẹ̀ yẹ bàbá. Ẹ sọ̀rọ̀ kan sí ẹni pé you have been a banker for like 10 years. Bẹ́ẹ̀ni sir. That means you are educated. Sure. Ibo la bí yín sí? School wo lẹ lọ? Báwo ni ìrìn àjò yín tó fi wọnú content from being a banker to a content creator? Ó ga Baba Jeff ọ̀rọ̀ lẹ́bẹ̀rẹ̀ yẹn o. Actually ọmọ Ogun State ni mí Ìjẹ̀bú mi wà. Ìjẹ̀bú mi wà so ọmọ Ìjẹ̀bú ni mí but fortunately for me wọ́n bí mi ní Ìbàdàn lọ forí mi sọlẹ̀ sí bó ṣe bí mi ní Ìbàdàn mo yìn ra mo ra dẹ́kun ni ọmọ kékeré ni mo wà tí mo fi bẹ̀rẹ̀ sí ń gbé kò so Bàrígàdẹ̀ ni mo ń gbé Ìlàjẹ proper Ṣómólúwà Bàrígà. Èmi náà ti gbé Abíọ́dún ní Ṣómólú rí ebi orí kan náà tó lọ síbi ọ̀nà Lédìlákì. ó yà Lédìlákì gbogbo ògùnnú yẹn àrẹ́sẹ̀ pa ni bàbá. Mo lọ CMS primary school mo lọ Àjàyí Crowther secondary school gbogbo ìgbà yẹn wọ́n ìjà gbogbo school yẹn pọ̀ ní wọ́n ti demarcate yẹ. Ẹ tẹ̀síwájú nínú. So mo gbé ní Bàrígà. From there mo ti sọ àwọn school tí mo lọ dẹ̀ mo lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University. Osu to OOU. Wow. OOU. So I'm from there. Aṣàlùtà gan o. Àlùtà ẹ fàájà gan. Comrade ni o. Comrade Akéwùsọlá. Tẹ bá ra wọn tajọ lọ school wọn máa sọ fún yín pé àlọ́jọ́ tó máa mọ̀ pé mò ń ṣe kíní ilé ọjọ́ yẹn issue kan ṣẹlẹ̀ ni wọ́n á gbé mi kọ́kọ́ lọ́rùn ni mò ń pariwo of the greatest uncle mi tó wo fídíò ní kí lọ́rùn ẹ lọ ṣe school kí lẹ́ẹ̀ mọ̀ pé àwọn parents wọn fẹ́ kọ́ máa ṣàlùtà bọ̀ àdúpẹ́ fọlọ́run so and that is how it is or about my educational background. Then ìgbà tá a ṣe tán kí n tó lọ serve mo ṣiṣẹ́ ń GT so yẹ yín mo ṣiṣẹ́ ń bank bí mo ṣiṣẹ́ bí 1 or 2 years gẹ́gẹ́ bí ẹni tó ṣàlùtà àwọn tètè release result mi ajá ẹ mọ̀ àwọn lecturer náà wọ́n fẹ́ gbà sí fún ẹ pé ṣebí wọ́n ló máa ní let's go there but adúpẹ́ fọ́lọ́run wọ́n release result a lọ serve ìgbà tí wọ́n fi serve padà dé mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú mortgage bank kan so ibẹ̀ yẹn ni mo wà ìgbà tó yá ni mo kọ̀ wó pé kí ló ṣẹlẹ̀ kí ló ní talent ó lè má báyàn ṣiṣẹ́ lọ títí láé so èmi àtọ̀rẹ́ mi kan àwò ìkọlọ́mbà mi kẹ́ ni mo á jókòó pé kí ni mo lè ṣe mo kọ̀ Google ẹ̀ ok kí ni mo máa ń ṣe tó máa ń dùn mọ́ mi lónìí àtìgbà táwa ń school lákùtì ní ojú ìní drama tá a bá wà ní student union building tá à ń ṣe meeting gidi ìwà akọ́ máa wà dà wá you will always find a way to put in comedy and be spontaneous. Tá a bá wà ní serious now comrade ni máa ṣe ni okay let's be serious ni máa ṣe sọ̀rọ̀ yẹn ni mo á ní ni mo á wo okay what can my entertain èèyàn wọn pe film industry kíní kan mo á ní okay jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú MC bàbá mi bí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú MC nìyẹn bí mo bẹ̀rẹ̀ sọ fáwọn èèyàn mo ń ṣe MC o mo dẹ̀ ìgbà yẹn mo ti ń lo 8 years ní banking mo kàn bẹ̀rẹ̀ sí ń ṣe MC mo bẹ̀rẹ̀ sọ fáwọn èèyàn nígbà tó yá tá à ń gbà sí tí yẹn fẹ́ máa jọ okay bàbá à ń kọ pátì yìí bàbá à ṣe bí mo tún ṣe wò pé mo máa ń pààyàn lẹ́rìn okay wọ́n kọ́ ló ń bá mi ṣàánú ọ̀gá mi kan ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ MC yẹn mo lọ on Google how to be a professional MC mo lóríṣiríṣi tẹ́jú baby face kíní kankan ó wà ní máa nǹkan Oscar in the City ó wà ní City FM ìyàwó ẹ̀ máa ń ṣe program ní TVC nísìn Oyinsan yes so Mrs. Oyinsan so Oscar ló wá ni mo wá message Ọlọ́run wá ṣe ń gbà yẹn ó fẹ́ ṣe workshop kan fáwọn professional MC bí mo ṣe gbà sí fún nìyẹn pé bàbá mo fẹ́ join ó bá sọ owó mo dé mi ò lówó ó fún mi
50% discount. Mo ní mi tí ní náà. But I can see you have passion for this. Okay, I'll give you 80% discount. Consult 20%. Bí mo yẹ sọ nìyẹn. Bí mo yẹ lọ ní ẹgbàá yẹn mo meet Teju Babyface, Alibaba. Wow. Mo meet so many MCs and comedians. You understand? Gbogbo àwọn comedians tó làmìlaka. Then asọ̀rọ̀ ń pa outfit àwọn èèyàn wá. Báyé ṣe yẹn tán. Bí mo bẹ̀rẹ̀ sí ń ṣe MC. Ìgbà tó yá mo wò pé mo funny díẹ̀. Kí ni mo tún lè máa gbà mọ́ ni mo wò pé okay stand up comedy. Ká máa sọ̀rọ̀ lórí stage. Mi ò lè gbàgbé Baba Jeff. Ẹni boy tó introduce mi. Mo wá bá ọ̀rẹ́ mi kan sọ tó jẹ́ MC tájọ ṣe tán lóṣù. Ó wá bá mi pé boy kan tó jẹ́ boy yẹ tó máa ń ṣe stand up comedy àwọn adẹ́rìn pèsònú. Bí ó ṣe fún mi nọ́mbà ọ̀bọ yẹn ọjọ́ tí mo pé ọ̀bọ yẹn sweet man mo ní hello bros. Ó ní kíní kankan mo ní orúkọ báyìí ló ní ẹni tó introduce mi sóhun ẹ̀gbọ́n òun gidi ní ládùúgbò ipe na big bros o ipe and he say una finish from OU together so I fit guess your age ipe you no go fit do this thing because àwọn under 20 àwọn 20 náà máa ń ṣiṣẹ́ yìí kíní ipe àwọn dẹ̀ máa ń gbá sí fúnra àwọn gan àwọn máa ń búra àwọn gan o ọjọ́ yẹn bàbá mo kàn sọ fún pé bros mo ní if you see my stature as you see my stature like this if I wear secondary school pikin cloth you no go say I just wan write WAEC mo ní God wey give me this stature know wetin I go use am do for future. ẹ̀yẹ kan pùsẹ́rìn ni ó ní bàbá you be comedian bí mo ṣe bẹ̀rẹ̀ gbónú Ṣàngó wọn lẹ pósítà inú mi á dùn pé àwọn ti lẹ pósítà èmi náà àdàgbà jẹ́ra òfin bẹ́ẹ̀ ni màá lọ dé èmi náà sọ̀rọ̀ á pàtẹ́wọ́ inú mi á dùn nígbà tó yá mo kọ̀ wípé skit bí mo bẹ̀rẹ̀ skit lónìí ẹ̀ báyìí bẹ̀rẹ̀ sí ṣe yẹn díẹ̀díẹ̀ first skit mi tó máa go viral. èwo nìyẹn. èyí tí mo ti ìgbà corona ni bàbá mi gbàgbé mo kàn mú fídíò mo kàn ṣe báyìí mo kàn mú fóònù mo kàn ní China ṣó lórí burúkú nìyí ni àwa ní kòró wa ní Nàìjíríà àwọn kòró dáadáa a ní corona school kòró dáadáa a ní Toyota Corolla kòró dáadáa àfìgbà tẹ́ gbé kòró tí ń dé tẹ́ pé ní coronavirus ṣó lórí burúkú nìyí ni bàbá àwọn èèyàn kan jẹ́ ni mo ọkọ̀ bẹ̀rẹ̀ sí ń tag mi Tunde not post ẹ̀ bọ́ tag mi àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ń sọ we see you on Tunde not we see you on mo wò pé irọ́ ni bẹ́ẹ̀ àwọn ti ń gbéra ń di kinní yìí o ọlọ́run ọba ó máa fẹ́ máa jọ́ díẹ̀díẹ̀ bí mo tún ṣe ṣèkan nìyẹn kọ́lọ́n bá mi ṣàánú Fúnkẹ́ Akíndélé màmá dáadáa mo máa ń ṣe ìgbà yẹn ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ gbọ́n àdúgbò yẹn mo kàn ní Fúnkẹ́ Akíndélé lára àwọn àbúrò wa kan náà ni wípé mo wá sọ gbogbo school bí Fúnkẹ́ Akíndélé ṣe lọ school bá ṣe introduce Fúnkẹ́ Akíndélé sọkọ pé àwa náà lárí kọ́kọ́ ẹ máa fẹ́ kíní kan ó ṣọmọ gidi so ọ̀dọ̀ mi ló kọ́ gbégbà tó wà ní school kíní kankan bí Fúnkẹ́ Akíndélé ṣe kọ́mẹ́ǹtì síbẹ̀ nìyẹn pé thank you uncle for all you do fídíò yẹn ti pẹ́ bí Fúnkẹ́ Akíndélé ṣe tí a yẹn kọ́mẹ́ǹtì báyìí wọ́n kàn tún gbé sórí story wọn ni àìmọye àwọn òṣèré tí mo ṣe tí wọ́n ti ẹ̀ wò but bí Fúnkẹ́ Akíndélé ṣe gbé báyìí ó kàn tún fún mi ní level díẹ̀ ní pé Fúnkẹ́ Akíndélé posted on his story on her story pàṣẹ mu náà nìyẹn QT oyèdè pàṣẹ àmọ́ Qt Abiola bẹ̀rẹ̀ sí ní pàṣẹ bẹ̀rẹ̀ sí ní gàṣọ lọ ní àbá. à ń rí ẹ̀yin àti Qt Abiola kí ni ìbáṣepọ̀ working relationship tó wà láàrin. bí mo máa ń sọ fún èèyàn tí wọ́n ti ní Òṣùpá ti ní ọjọ́ orí kọ́ làgbà ipò lọ̀gá ṣóyè yín sà gbogbo ìgbà táwa dẹ̀ ń so táì mọ́rùn ní báǹkì láti tẹ̀ mọ́ṣẹ́ àṣelà àwọn ti múṣẹ́ skiti lọ́kùnkúndùn wákìlì mọ́tà àṣà ni máa ń pe Qt Abiola olórí ọ̀dọ́ ẹ̀gẹ́ so ni máa ń pe Qt Abiola pé olórí ọ̀dọ́ kìíní kankan èèyàn mi kan náà ló introduce mi sí nígbà yẹn mo kọ ẹni yẹn ti introduce bí oṣù kan Qt ò pè mí ẹni yẹn ò sí Nàìjíríà kọlọmba mi ẹ ń tẹ́ máa mọ̀ ní 2 arms auto. Shout out to Twams. Twams. Respect. Chairman mi any day anytime. Bàbá àgbàlagbà kingmaker làwọn yẹn o ẹgbàá níbi ìṣẹ̀lẹ̀. So bí Twams ṣe bóyá introduce mi ká ó ní èèyàn mi kan tajọ tó ṣe economics. Àwọn Twams ṣe tán bóyá 2 years before us or thereabout. Ẹ get ní oṣù. So èèyàn mi kan tó wá jọmọ Twams ló introduce mi sí Twams pé òun dẹ̀ ní chairman nǹkan o àbí nǹkan bí mo pé ókè kíní kankan bí mo ṣe ta sí ó wá fún mi ní nọ́mbà Twams mo ta sí Twams ní mo dẹ̀ ní àìmọye olóṣèré o bọ̀tá ló fẹ́ gangan mo wá ní èmi láìkì skit o wípé mo láìkẹ̀ wípé mo dẹ̀ ti ń ṣe content creation yẹn wípé ìrònú tèmi
ìrònú chap fast kábàdé jù. gbé kásáyé jù kó lónìí àwọn dẹ̀ ní bọ́ì kan ọmọ kan o èèyàn àwọn dẹ̀ ní Cute Abiola mo ní mo gbà àwọn adarúkọ Cute Abiola àtàwọn méjì mo ní Cute Abiola yẹn ni mo fẹ́ bọ́yẹ pé Cute lọ́jọ́ yẹn Cute ń shoot Cute là máa ríra oṣù kan oṣù kejì Cute pè mí Cute bóyá tún dọjọ́ kan tún àwọn kan pè mí after 2 months ní pé hello báwo ni always ṣé ìwọ àti Biola dẹ̀ ti ra mo ní àti ìrira bọ́yẹ tún pè nìyẹn wọ́n kàn fi ṣe conference call again Biola kẹ́kọ̀ọ́ Cute wa ní àmú wàmbì kan mò ń shoot sáà kìnìkan respect dẹ́ pọ̀ Cute ọmọ ọgbọ́n mò ń ṣùtù sa ẹ má bínú kìnìkan ó yá ẹ má rí màá sẹ́ndì nọ́mbà kan sí yín sí ó máa ẹ pé bí tí wàá ṣe ní ó máa sẹ́ndì nọ́mbà kan kó pé mo ní yẹ sà bí Cute ṣe jábọ́ tí wàá tún bá mi sọ̀rọ̀ ṣáà má wọrí kìnìkan mo ní mi ìwọrí ọ̀gá mi bí Cute ṣe gbá nọ́mbà yẹn sí báyìí mo kàn pé nọ́mbà yẹn ni Cute kọ́ ni ókè ẹ wá lọ́la. Wow. Ọlọ́run just like that. wàláì bí mo ṣe lọ tí màá débẹ̀ báyìí Cute ń ṣùtì mí kan Cute kan rí mi ó kí mi aṣojú ẹ̀ ó ṣe kí mi báyìí là lọ bá ṣe débì kan báyìí Cute kan rí mi ni ó kàn wò mí a ti ń wà níbí 5 bàbá ìrọ̀lẹ́ Ọlọ́run Cute kan ní mo dẹ̀ fẹ́ ṣe content kan o bàbá mo ní ọ̀gá mi kò sí wàhálà ẹ lù mí ṣé máa lè ṣe bàbá mi ní ṣe kẹ́ ẹ. always ni mí wọ́n fi mí ṣe nǹkan oṣù ni bí wọ́n rí mi láàrin oṣù kan obìnrin á wá mi ẹ lù mí lóní òkè ó ní bọ̀ kò sí script fún ṣá o mo ní kò sí wàhálà bàbá on a more serious note is the first big wit tí màá kọ́ ni mo bá ṣe content lẹ́yìn àti báwọn brother Ṣáàgì àti báwọn ṣòye but the first big person bóyá ní kò sí script mo ní kò sí wàhálà bá mi ó ní okay bọ́gà mi ṣe ni torí mi máa ń pè lọ́gà mi torí mo bá ń di iṣẹ́ yìí ni ṣóyè yín èmi ò dẹ̀ ń kéyàn èèyàn kéré bí mo yẹ ní ọ̀gá mi kò sí wàhálà bóyá ní mọ̀ ń ṣẹlẹ̀ ẹ̀gbọ́n nǹkan tí ẹ̀ ní pé ẹ̀yin ẹ̀ ń fẹ́ ní báyìí ó yá ẹ jẹ́ ká ó yá ẹ jẹ́ ká kàn sáré ṣe kakọ́ ṣe náà káwọ́ bóyá máa lọ ó ní wọ́n máa ń pè ní dry run dry run kakàn sáré dry run ni abẹ́ máa lè ṣe cassette camera mo ní bàbá ẹ jẹ́ cassette camera tí n bá dẹ̀ ń jábọ̀ ẹ máa fà mí padà tí n bá sọnù ẹ máa rí mi ṣóyè yín ó ní by set camera bàbá tí mo fi deliver gbogbo lines mi tí mo fi ṣetán Cute sọ cut bí mi ṣe ṣetán ni ẹ mo wá lọ pẹlẹngó síbi kan ẹmọ yẹn tó ṣe máa kò ń ṣe nǹkan tí mo ṣe mo ti ń bá kámẹ́rà yìí ṣe but fúnra mi ni ìgbà yẹn máa ń lo kámẹ́rà fún iṣẹ́ kan lórí YouTube but èmi ni máa ṣàlájà èmi ni máa ṣe gbogbo ẹ̀ mọ̀ mo kàn ṣáà dúró mo wá lọ bá kámẹ́rà máa yẹn òun yẹn wọ́n á pè lọ́wọ́ tàbí alpha ṣé I try lónìí bàbá if you no try Cute go don para o na YouTube content o and na there you dey see money o so if you no deliver well you go don para ọkàn mi kọ́ balẹ̀ pé kò sí wàhálà pé ó kàn di bí around 7:30 Cute yaṣẹ́ ó kàn wá bá mi pé ní bàbá mo ní ọ̀gá mi mo ní ẹ má jẹ́ ntọ́ yẹn good o ẹ dá mo ní thank you bàbá ẹ ṣé gan èmi ò ń láìkì kéèyàn dá o màá máa lò yín o màá lò yín yọ o mo ní lòmí fògo rẹ bí ní àjèmí àti Cute ṣe bẹ̀rẹ̀ ìyẹn tó di pé even up till now dad Cute mom Cute Abiola wọn máa ń pè mí ni wọn á fún mi ládùúrà wọn á ṣe àjọ àdẹ̀dúpẹ́ fọlọ́ gbogbo ẹ̀ ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ díẹ̀díẹ̀ àǹtí. ó ní agbára now ẹ sọ̀rọ̀ kan sìn ẹ wá sọ̀rọ̀ MC Always kí ni nǹkan tó bí orúkọ yẹn stage name yẹn. ok MC Always bí mo yẹ sọ ọ̀rẹ́ mi kan tájọ jókòó tájọ sọ̀rọ̀ àwò làwa ní orúkọ wo gan ló máa jẹ́ tó jẹ́ stage name àwa mú orúkọ mi Dípọ̀ Ọládipúpọ̀ àmú Dípọ̀ àmúsọ̀ni mi Akéwùsọlá àmú orúkọ dáàdì mi Olúwakẹ́mi aṣáǹjà gbogbo ẹ̀ pọ̀ kò fẹ́ jọra wọn at a point tó ra kàwé díẹ̀ àwa wò pé kí ni nǹkan orúkọ ta lè mú tó máa wà universal tó jẹ́ pé Ìgbò á lè pè Haúsá lè pè Yorùbá lè pè tí ò ní kàn jẹ́ pé aṣèjọ rúrúrú a ní kìíní bọ́dẹ̀ mi yẹn ṣe ní ó dẹ̀ máa ń wà always lively ó máa ń wà mo náà rẹ̀ always yẹn a tún wò pé ṣé kò ní jọ pad mo ló tún jọ pad yẹn gan ó tún dáa mo ní jẹ́ káwọn obìnrin máa ń parí pé àṣẹyìn la máa ń lò lóṣooṣù ni mo ní jẹ́ kó sọ mí di content yẹn gbọ́n tún máa rìn bí bẹ́ẹ̀
bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn MC always táwọn èèyàn tó wá tún mú mọ́ ẹ̀gbọ́n àdúgbò torí content tá a máa ń ṣe àtún máa ń lo bàbá landlord náà àwọn èèyàn máa ń pè mí ọ̀gá landlord Q Abiola torí nǹkan tẹ́mi àti Q ti máa jọ ń ṣe pé landlord àti caretaker orúkọ ti pọ̀ adúpẹ́ fọlọ́ àǹtí. Now MC always Baba. Chachidi iṣẹ́ wa yìí it takes a lot of creativity bẹ́ẹ̀ ni bàbá. to conceptualize what we do. Yes. Because iṣẹ́ wa tata Bẹ́ẹ̀ni. tepo. Bẹ́ẹ̀ni. We come up with things that has to do with intelligence IQ. Bẹ́ẹ̀ni. Now and tí kò bá dẹ̀ ní backup àwọn kìíní yìí kò ń ṣe nǹkan tí it takes a lot of inspiration. It takes a lot of creativity. Bẹ́ẹ̀ni. Concept kan tí mo rí recently tí ẹ come up pẹ̀lú tí ẹ fi lọ sí hotel tẹ fi sọ pé irú hotel wo lélẹ̀ tí wọn fẹ́ kí n gbọ́mọ wá mo gbọ́mọdé wọn béèrè pé kíníkan. How do you always come up with those? Because man one video sí yẹn now pé this man is always very spontaneous and it's always very unique. Niche yín ó yàtọ̀ kí ló máa ń fà kí ni inspiration yín? Honestly mo fi Ọlọ́run ọba ṣe ẹlẹ́rìí. Everything is my inspiration. Mo lè wà lórí ìrun bàbá Jeff kí n máa kírun. Ẹ mọ̀ pé wọ́n máa ní kéèyàn máa divert tọkàn bá fẹ́ divert máa kàn gbé kúrò máa kírun mi lọ. Bí mo bá ṣe mo lè sálámọ̀ kí n kàn wà lórí prayer pé a kàn ń ṣe prayer nǹkan kan wá pé báyìí bíi pé wọ́n kàn gbé nǹkan kan wá mo lè máa sùn kí n kàn jí láàrin òru máa kàn máa dá rìn inú ilé. Ọlọ́run máa kàn máa lọ pálọ̀ ìyàrá kàn máa dárìn kí ni ìyá dẹ̀ máa wá mẹ́wàá lè wá at the same time máa kàn wọ́n pé okay kí ni màá wá fi sí tá fi dàbí ata tá fi dàbí epo tá fi dùn èmi mo kàn lè máa lọ á lè máa sọ̀rọ̀ kí n kàn gbọ́ ẹ̀ kàn lè sọ̀rọ̀ kí n ọ̀rọ̀ tí bàbá Jeff dẹ̀ sọ yẹn kí ni ìyẹn dẹ̀ máa ń ṣẹlẹ̀ okay tí n bá gbé bàbá yẹn kọ́ ẹ̀gbọ́n àdúgbò kí n kàn wọ́n pé ẹ̀gbọ́n àdúgbò tún lọ ṣe báyìí èmi ò lè já ọmọ mi ló máa sọ̀rọ̀ nínú ilé àwọn ọ̀gá pikin that thing you say oya repeat it again. I can't do So now, as a video again, I will always refer you to your videos. Always as MC always. As a video kan, ṣe ọ̀rá ìsà kí woman kan nínú mọ́tò kò wáyé mi. Bàtẹ́wá tí woman yẹn fẹ́ sanwó. Nínú pé mo ṣe wo video yẹn, mo rò pé MC always ẹ̀gbọ́n àdúgbò ó lè jà fún woman ìgbà sí yìí o torí àwọn ọ̀rẹ́ ìsàmì tẹ́ bá ti kí ẹ tó sanwó. àwọn ṣe kí ni ẹ̀fún ẹ̀ náà àdúgbò ni. wọ́n so gbàtí wọ́n rí pé ẹ kàn lọ sí ẹ àpìlì sí nǹkan tí woman yẹn ò ní choice ju kó fún yín lówó lọ ẹ wá àpìlì sí lẹ́bù àwọn ọmọ ẹ̀ wọ́n pé eléyìí tẹ àdúrà yẹn dáa. àdúrà ni o. hòtẹ́ẹ̀ tẹ́ ti ya ti àwọn ọlọ́mọge yẹn ṣé Ìbàdàn gangan ni lóòótọ́? Actually Ìbàdàn ni mo wà mo lọ ṣiṣẹ́ ni mo lọ ṣe MC ni bí mo wá ṣe tán hòtẹ́ẹ̀ tó lọ́ọ̀jì mi sí mo kàn dá wà ń bẹ̀ bí mo yẹ dá wà ń bẹ̀ mo kàn ń sùn bí mo yẹ fẹ́ sùn ó dà pé mo lọ TikTok live mo kàn bọ́lẹ̀ ní TikTok mo kàn fẹ́ sùn mo kàn wò ó pé mo kàn gbọ́ táwọn kan ń sọ̀rọ̀ níta ni pé ìgbà tó tètè dé ó dé kíní kan ìgbà tó ti wà ní junction ẹ mọ̀ bíi pé bóyá ọmọ ẹ̀ ń bọ̀ ọmọ ẹ̀ wà á mọ ọ̀nà ọmọ yẹn wá ti fẹ́ bínú máa padà aláyé wà wò ó pé àwo máa sùn lébi báláyé ṣe gbé báìkì lọ pàdé ọmọ nìyẹn tó gbé wá ṣóye yín bóyá wá débẹ̀ ó dàbí pé receptionist wá tún bá fà á pé ẹni tó ṣẹ̀ bọ́ta bóyá receptionist ti lọ ẹlòmíì ló wà mẹ́ bóyá ẹ̀ wá bá fà á pé òun kọ́ ló wà nínú ìyẹn lèmi ń gbọ́ mo kàn wò pé wá ẹ̀yàn kan ní tó ti gbé ọmọ yìí èmi kàn fẹ́ sùn lébi mo kàn wò pé wá ókè jẹ́ nǹkan ọ̀rá ṣe pé kíní kankan bàbá believe me and you mo ṣe concept yẹn èmi kàn fẹ́ fi pa àwọn èèyàn lẹ́rìn honestly tẹ́ bá lọ wo comment àwọn èèyàn nírú hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ yẹn wà pé tó o bá gbé ọmọ lọ pé tí wọn bá mọ̀ pé tí wọn bá wà convinced pé ìyàwó ilé ẹni wọn ló wà l'Abuja wọn ló wà ní Dubai. Really? Ọlọ́run hello comment section I was surprised too but it is out of creativity and spontaneity ni mo fi ṣe ṣe jẹ́ǹtì ìyá yẹn náà bí mo sọ fún yín Bàrígà la dàgbà sí àti ráwọn ọ̀rá ìsàtọ̀ ti kìyàn àdèmọ́ pé ẹ̀mọ́ pé àwọn obìnrin wọn ń fọmọ wọn ṣeré tó bá ti kì ẹ́ tọ́ rí pé àwọn tèmi nígboro wàá jábọ́ nbì kan ni gbogbo èèyàn ló ní weak point bàbá mi Ọlọ́run. Ó lágbára ẹ jọ ṣé kì í ṣe movie. Actually mo ń ṣe movie mo ti láwọn
movie producers tó ti pè mí. In fact, there is one ṣẹ̀kẹ̀rẹ̀ tárẹ̀mú ṣe tó wà on DSTV. Àwọn èèyàn máa ń send ẹ̀ sí mi. Tèmi Mercy Aigbe ti ní àtàrẹ̀mú wọ́n ń jà sọmọ ìlú ọlọ́pàá. Àrẹ̀mú content creator ìkejì Q-Tabiola bẹ́ẹ̀ ni. So ó ṣe ṣẹ̀kẹ̀rẹ̀. Ó máa ń wà lórí Africa Magic ń sìn táwọn èèyàn máa ń send ẹ̀ sí mi pé ọ̀gá ọlọ́pàá rí yìí o. So and lẹ́yìn yẹn 2-3 movies mo ti ṣe táwọn producers máa ń pè mí pé you are good o wípé you are an actor mo I like ibẹ̀ yìí máa ń switch and all this wípé come and do this come and so I do it. So now torí iṣẹ́ wa yìí gẹ́gẹ́ bó ṣe sọ it takes a lot of creativity then we actually go through a lot of risk in the course of creating making videos and all of that. Then mo wá ra àwọn videos kan tẹ́ ṣe tẹ́ máa ń ṣe ẹ̀gbọ́n àdúgbò especially yìí tí ẹ máa ń lo handcuff tí ẹ máa sọ pé èmi kọ́ ni mo mú fóònù àwọn ọmọ oró yẹn ni ẹ jọ kí ni the most challenging experience yín in the course of your career tó jẹ́ pé ẹ lè gbàgbé mọ́ láyé tẹ́ bá rántí. Bàbá challenging pọ̀ o but mi ò lè parọ́ tẹ́ bá lọ wo page mi ẹ̀rí bì kan tó jẹ́ pé ẹsẹ̀ mi kàn ni o. Kí ló ṣẹlẹ̀? Ẹsẹ̀ yìí kí ló ṣẹlẹ̀? A fẹ́ lọ ya fídíò kan ni pẹ̀lú Cute lọ́jọ́ yẹn náà. Bí mo délẹ̀ Cute wa ní kí n ní sùúrù kí n sáré lọ bá olọ́mọ kan tí Cute ń promote ń gbà yẹn tó ń kọrin. Pé kí n sáré lọ bá ya fídíò orin yẹn pé kí n lè padà wá. Ọjọ́ yẹn Cute gbọ̀n and Cute yìí wà navy ń gbà yẹn lọ́yà Kúnlé yìí wà ní navy even ọjọ́ yẹn àwa fẹ́ yà bàbá ẹ mọ̀ pé kéèyàn máa mọ̀ pé ara ti ń dara èèyàn náà ti mo kàn fi stature mi judge ara mi òkè báyìí bí ètò à ń wò yìí ni wọ́n ti ní bọ̀bọ̀ yẹn máa bẹ́ sísàlẹ̀. kárátà yín yẹn máa. èmi kọ́ gan ni o ẹ bá wọ́n mọ́ bàdígbà tó ń bẹ́ ẹgbẹ́ àdúgbò tí ò dá kan mọ̀ ọ̀tọ̀ lẹ́ńtọ́ ni ó bẹ́ obìnrin ni ó wá lọ ń pẹ̀pẹ́ èmi wá ní kò sí nǹkan téèyàn ń ṣe fún creativity kíní yóò jìnnà a máa ń bẹ̀rù eléyìí ní Bàrígà. ṣeré bàbá wà láìtàláì wọn ti mí o mi ò mọ bí tó ti tẹ rìmóòtù mi bóyá kẹ àwọn village people mi ló ń lo tó yẹ yín mo ṣàkàn rí pé mo fẹ́ lọ sọ fún mi pé bó máa ṣe fòónì jíjú wàá bá rẹ ńlẹ̀ á kàn lọ kámẹ́rà gbé ẹ ká lọ látòkè báyìí bọ́lẹ̀. bàbá Ọlọ́run bàbá Jeff bí mo kàn ṣe wà níbẹ̀ mo kàn bọ́ síta ni mo ní you just close your eyes like this mo tún bọ́lẹ̀ mo tún padà mi ìmọ̀ èṣù tó ń sọ wá èṣù ẹ̀ ń ṣẹ́jú. para tí mo máa padà síbẹ̀ yẹn báyìí mo ní you just fly like this tí máa délẹ̀ báyìí àwọn èèyàn gbọ́dọ̀ ṣé bóun ní ẹ̀ṣọ́ lè ṣiṣẹ́ wọ́n yìn mí lọ́wọ́ èmi gan ò lè dìde wọ́n yìn mí èmi gan ò lè dìde mo ṣàkàn ní help me ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ tó ń sọ báyìí mo lẹ́sẹ̀ mi ti kán bàbá kí tó sí mbẹ wọ́n pè ní pé aláyé ẹsẹ̀ dìmánà yìí ti kán o bàbá aláì kò ń tí ọ̀rọ̀ eré o 6 months ni mo lò lórí ìjókòó. ẹ dúró náà ibi jẹ́ gbé ọ̀rọ̀ yìí rẹ̀ ẹjú ni mo máa ń sọ lórí ètò máa ní unscripted with Jeff we don't do interviews we have conversations like we are doing right now ṣáàjì experience tẹ ṣe yìí èmi náà ní similar experience pẹ̀lú àwọn colleague mi kan ṣáàjì èmi nínú industry I'm kind of known as a stuntman in the industry we do a lot of activities where a máa ṣe action movies our action roles yẹn so in the course of playing those kind of characters a máa ń fò látòrí balcony bọ́lẹ̀ látòrí ibìkan bọ́lẹ̀ a máa ń fò orí mọ́tò moving vehicle a máa ń ṣe stunts now ó wá ní stunt kan tí producer kan ti kọ́lẹ̀ ńjọ́ kan ní àjà náà ni so wọ́n wá ń dóde mi èmi mo fẹ́ play part yẹn àwọn guys tó kù kọ́ máa ti yọ máa ṣe normal ọmọ bọ́ọ̀lẹ̀ ọmọ agun normal staircase bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ mi mo máa so bẹ́ẹ̀ mo wá tètè dé àwọn director yẹn bá ń rò pé àdẹ̀gbọ́dọ̀ achieve kínní ó ṣe ní kí ìwà kankan ní àìbí náà máa ṣe náà ṣe náà only Jeff go dey do the stunt àfi do àmà méjì bó ṣe gorí kínní Abíọ́dún Abe àti Yẹmí Ògúnmọ́lá àwọn ọ̀rẹ́ mi jẹ́ pé kò kí ń ṣe director so bọ́n ṣe fò bọ́lẹ̀ gbà ẹsẹ̀ wọn wú tó yìí. bàbá wàláì ẹsẹ̀ mi kàn ní sẹ́ ẹsẹ̀ mi yìí Ọlọ́run ẹ wo
doctor ló wá ń sọ fún mi pé you know say you don over 40 pé ẹni egungun tó bá ti dé 40 ó ń depreciate ní kò lọ sókè mọ́ o pé ó ń depreciate your bones are getting weak ẹ wo oṣù mẹ́fà ni mo ń lo crutches báyìí ni wọ́n wá ń kí mi lé ni ẹ wo challenges pọ̀ lẹ́yìn àìmọye oríṣiríṣi because àìwá ń bẹ̀ abẹ́ lọ́hún ká má rí challenges tó máa tún pọ̀ tó máa débi pé ó fẹ́ gbẹ̀mí àbó fẹ́ pa wá mọ́ ni because iṣẹ́ téèyàn ò tí ì rìtáyà mẹ́ o mèé tó tún bọ̀ ọlọ́run má jẹ́ ká burú tún bọ̀ fún wa. ẹ jọ next time tẹ́ bá fẹ́ ṣe stunt there are precautions you put in place. I'm saying it for a lot of people tó bá fẹ́ ṣe bí Spiderman bíi ti MC always àwọn Spiderman tí wọn ní wẹ́ẹ̀bù tó fẹ́ fò bàbá mi lè gbàgbé. Is it like any mattress nílẹ̀ ńlẹ̀ even with the mattress with the with the foam. There are techniques to jumping from a particular height to the floor. So to get jump, you get your body weight off the ground. But you land the land, you will roll. Teba land, roll over. By so doing, you get your weight, your body weight off your feet. Mo fi yẹn lẹ̀ fún yín stunt mi ti ẹ̀jẹ̀ dánrú ẹ̀ wò mọ́. In case tẹ́ bá fẹ́ tún ṣe mí. Irọ́ ọlọ́mọ jẹ́ ń ṣe mí. Fọ́ọ̀mù tó máa tò tí n bá fẹ́ ṣe mí ó lè tó 61. Irọ́ máa wọnú ṣọ́ọ̀tì. Fọ́ọ̀mù yẹn máa wọnú ṣọ́ọ̀tì. Fọ́ọ̀mù yẹn gbọ́dọ̀ wà ní normal level. Wàhálà yín normal level kí ni tí n bá fẹ́ ṣe irú ẹ̀ mi ò bàbá a ní ẹsẹ̀ mi ò lè rìn oṣù mẹ́fà ni mo fi ń rugi kiri mo fẹ́ la ta ló. Ẹ wo mi lè rẹ́rìn. Mi ò sọ lè rí honestly I'm saying it for the first time but tẹ́ bá lọ wo page mi tẹ́ bá lọ sálẹ̀ ẹ rí ibi tí kíní Lecon tó ti wá kí mi. Yes Lecon Big Brother ó wá kí mi nígbà yẹn ó ṣẹ̀ jáde Big Brother ni ó wá kí mi kíní wá kí mi James Brown. The same James Brown. Yes Princess of Africa ó wá kí mi àwọn èèyàn wá kí mi gan because ìgbà yẹn gan lọ́ọ́yà Kúnlé gan ẹ̀rù ń bà ní pé àìgbọ́n ẹ lè lọ lé báyìí kọ́ làwọn ẹbí yín ṣe fi yín lẹ̀ kí lẹ fẹ́ kọ́ máa sọ kí lẹ ṣe débi eléyìí báwo lẹ ṣe ṣe. ẹ̀yin kọ́ lẹ wà nínú. mo ní mo fẹ́ make ẹ̀ rí lì ní o ṣe bí sàlẹ̀ ní tọ̀dọ̀ mi mi ò mọ nǹkan tí mo wá lọ òkè o kí gbogbo ẹ̀ make really kásá lè kó lè dùn máwọn èèyàn nínú náà ní o. ẹ jọ ṣe fídíò tẹ ti fò yẹn ṣé ó wà anywhere tá lè rí tẹ ti. fídíò wo àní mò ń dra ẹrọ́nù lọ́wọ́ ni káàtì ẹ̀ nínú fídíò ní ṣe bá dáa kò sẹ́ni tó mú mò ń dra ẹrọ́nù lọ́wọ́ ni. dra ẹrọ́nù là ń ṣe èmi ń kọ́ wọn bó ṣe máa fò ní Mr. Spiderman èmi lèmi ló ń kọ́ wọn mo ti gbọ́n náà ọgbọ́n èmi mo gbé bàrígà. kámẹ́rà ò róòlù. wàláì bàbá wàláì kámẹ́rà ò róòlù. ẹ̀yin kọ́ lẹ wà lórí set. alẹ́ mi kọ́ mo wà ń set yẹn tèmi ní lecturer èmi ló yẹ kí n ṣe lecturer tí ó mú ẹni yẹn ronú kú àṣẹ mi ni mo máa bá a kú Ọlọ́run má jẹ́ a kú fọ́tà yọ. ẹ jẹ́ ṣé ó ní ọmọge kan tẹ fẹ́ impress lórí set yẹn. kò yé mi o ẹ wo ọmọ yẹn Ọlọ́run ọmọ tó yẹ kó fò bí mo yẹ dá lónìí thank God àrílẹ̀yìn bí ọ̀sẹ̀ méjì lónìí my pastor told me if I have jumped I would have died that ẹ̀gbọ́n mo kí yín Ọlọ́run ló áńgẹ́lì mi ní mo láńgẹ́lì wèrè wo ní pẹ̀lẹ́ bí ẹ ní áńgẹ́lì wèrè wo áńgẹ́lì ẹ̀ síwájú ìwọ́n ebi tó gbé Àlàbí ni áńgẹ́lì wèrè wo láńgẹ́lì ẹ̀ bàbá. ẹ wo MC always ẹ jọ mo ti sọ fún yín pé this edition is gonna be very very funny ẹ rí i pé à ń fà á já gan now MC always. bàbá. ẹ jọ lórí àwọn fídíòs yẹn náà. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe kan náà ẹ máa ń lo kọ́ọ̀fù yẹn gangan. bẹ́ẹ̀ ni ṣé props. irọ́ o original ni o. ibo lẹ ti máa rí. bàbá ẹ má wọrí only when there is a will there is a way in order to pass information and make people laugh there are some mọ̀nà ọ̀gá mi there are some extreme we go to there are some extreme àwọn yìí tó come but we can't start diverging ìgbé mi máa ń lo gbọ́dọ̀ àwọn neighborhood watch láti mọ̀ mí wọ́n ní neighborhood watch òun yé mẹ́yìn àrí fídíò yín o àrí kìíní ayé gbogbo ẹ̀ náà káyé lè mọ̀ pé kíní ń ṣẹlẹ̀ kọ́dẹ̀ rẹ́rìn náà ni bàbá mi. wàhálà interview ni ó jẹ́ kí n wá kàn rẹ́rìn ni it's really good to have you on the show. God bless you. In fact I thank you for your support I really appreciate. Now my next analysis my next narrative is gonna be like Chachidi content creation. bẹ́ẹ̀ni sir. èrò pọ̀ nù ẹ̀. sure. then máa ń sọ àwọn kankan fáwọn èèyàn pé Nigeria is a country of over 200 million people. Sure, Baba. Nigeria is a country that has more talented people
in the same space. Sure. Mo máa ń sọ dáadáa. Now, mo tún máa ń sọ kankan pé Nigeria is a country, it is the most bankable black country in the world. Sure. That's Nigeria for Sure. you. So now, nínú industry yìí yẹn, àwọn wo lẹ fẹ́ bá ṣe tẹ́ ń hope pé this content creator ó máa make him bá ṣe tí ẹ ti ń crave láti bá ṣe tí ẹ ti bá ṣe rú àwọn content creators wo ni? Tẹ̀pẹ̀ máa wò pé one day I would love to work with this person. I would love to work with this person. Actually, to me, almost everybody, especially people that are making it big, because when you move with big people, there's tendency you become bigger. Yeah. Definitely, more eyes will see you, more people will know you. So, and to the glory of God, like I used to tell people, don't call lowo, because táwọn ẹlòmíì náà bá rí mi, kìnìún kan gbé mi tí n bá ń ti kẹ́tẹ́kẹ́tẹ́ mi kiri àbí tí mọ́tò mi bá takú táwọn èèyàn bá ní ẹgbẹ́ àdúgbò kìnìún kan àbí táwọn èèyàn bá wè lémi pé fún wa lówó kí ni iye èèyàn Q Abiola èèyàn máa kọ̀ wò pé ṣé bí Q Abiola náà ṣe ń gbé fún mi nìyẹn ni ṣé kò lẹ́bi tiẹ̀ kò níyà kò ní bàbá ni kò lọ́mọ kò níyàwó ni so gbogbo nǹkan kọ́ lówó but like I said Yorùbá máa ń ní lóòótọ́ ń gbà mí ó máa ṣe bí kọ́ṣẹ́ bọ̀ gbogbo nǹkan kọ́ lówó kéèyàn bá ẹni tó lórúkọ rìn gbà mí tó o bá mọ wí ẹ ṣé bóun ni mo sọ ìwọ̀nba èyí tèmi àti Qt máa ń lò àwọn èèyàn mọ̀ mí through Qt èmi náà ò dẹ̀ dọ́ọ̀lù ara mi ṣòye yín mò ń ṣe nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ pé èrò pọ̀ is about carving a niche for yourself I understand normal tọ́ba ti rí wọn á bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ what I do is more of realistic and reality with understand. And funny enough, I'm a radio presenter too. Wow. Yes. Mo ń ṣe program lórí Bond FM. For now, mo ti stop with Bond FM 92.9. Mo ń ṣe even up till now comedy lórí Melody ní Melody FM 107.7. Mo ń ṣe. So, nípa pé bóyá àwọn téèyàn fẹ́ bá ṣe, like I was saying, adúpẹ́ fọ́lọ́run through Qt, Lọ́yà Kúnlé, mi ò fẹ́ mọ content creator tó lórúkọ tí mi ò tí wà on set pẹ̀lú ẹ̀gẹ́ mi ò tí mọ̀ that is making it good mi ò fẹ́ mọ̀ ẹ̀gẹ́ tó jẹ́ pé mi ò tí ní opportunity láti wà on set pẹ̀lú and that is the avenue moving with a Qt not about pé Qt ń gbówó fún yín kìnnìkan ẹ̀gẹ́ it's not about the owó it's the platform and mo lè bá Qt shoot oṣù mẹ́ta kí n má béèrè pé àlàyé mi á fa ẹtì ẹ̀. Even Qt ló máa wò pé ẹ̀gbọ́n ó dẹ̀ ṣe díẹ̀ tí mo ti fún yín ní owó epo ẹgbẹ́lẹ́ ẹ̀jẹ̀ ń tẹ owó epo sí yín ẹ̀gẹ́ bá ṣe jọ ń manage ara wa nìyẹn because Qt náà wọ́n ní borí bá ṣe tóbi ní fìlà ṣe ń tóbi I always say it is a man that God has placed a big responsibility on ẹ̀gẹ́ so ìwọ tó o bá máa bá rìn o gbọ́dọ̀ understand díẹ̀. Get because ọ̀nà tó ń gbà wọlé ò tó nǹkan ọ̀nà tó ń gbà lọ ló pọ̀ fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ni tó ń gbà jáde ló pọ̀ fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ so it is about the platform so through his platform mo ti bá who is who ṣe and like I used to tell people social media dàbí ilé ni bàbá Jeff bẹ́ẹ̀ni àwọn èèyàn tó bá rí mi ẹgbẹ́ àdúgbò use me in your skit money it is not about using you. It is about you to creating something for yourself. Because social media dàbí irun mu ni bàbá. Bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá lo èèyàn àbí kí Abiola kí brother Shaggy lo èèyàn. Tó bá lo ẹni yẹn lẹ́ni tó tàgì ẹ̀. Táwọn èèyàn bá rí pé ẹni yẹn deliver dáadáa tó fẹ́ lọ wo page ẹ̀ tó bá click ẹ̀ tó jẹ́ pé nǹkan tó ṣe pẹ̀lú Qt nìkan lórí nǹkan tó ṣe pẹ̀lú brother Shaggy nìkan lórí bóyá bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn kò sí nǹkan kan ó tún dé tó tún ṣe tí wọ́n bá rí nǹkan kan wọ́n á kàn wọnú ilé yẹn. Tó bá ti wò wọ́n á wò pé nǹkan táwọn ti rí lórí péèjì ẹni yẹn ni wọ́n á tilẹ̀kùn wọ́n á jáde ni but ẹni yẹn náà bá ń ṣe no matter how small it is àwọn kankan nínú àwọn 50 tó wà yẹn bóyá méjì inú wọn náà tẹ follow button wọ́n á jókòó sórí péèjì yẹn pé òun náà ní nǹkan kan láti entertain wọn so that is it so mi ò fẹ́ lè ní bóyá kò sẹ́ni tí mi ò tí ì bá ṣe but àwọn tí mo ìtún aspire láti bá ṣe làwọn tí mo ti bá ṣe brother Shaggy Qt Abiola Officer Wos anybody that is big I would not mind and I still aspire to do something with them and I have done before. Okay. Then, now, shout out to Qt Abiola. Sure. Because Qt Abiola, for a person in industry, then mo máa ń gbọ́ àwọn kọ̀ọ̀kan nípa Qt Abiola, the way he has been supporting, content creators, the way he has been supporting people, especially the people in that
content creating industry. Then even in the movie industry, he has been supporting a lot of people. Then Momari is always trying to encourage new and upcoming, talented people. Sure. So now, Tebatuwa wo Cute Abiola dada. Emaripe is work ethic. That is the rate at which he creates videos. Cooking, Cute Abiola, he doesn't feel like, okay, I am big now. I can relax now. I can be chilling now. He keep working. He's always very, consistent. Yes, that's the word. Cute Abiola is very, very consistent. He's very, very consistent with his work. You see his videos, you see this one, before you finish watching this one, another one will have popped up. He does a lot of things at the same time. That kind of person. Then Brashagi now, I will put Brashagi in the same bracket because these guys, they are big. They are mid. Some people, if they are as big as them, some people will definitely relent. Money don't dey now. But they still keep working, they keep working. Kí ni ẹ lè sọ nípa wọn fún àwọn èèyàn tí wọn kì í witness bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́? Kí lẹ lè sọ nípa àwọn méjèèjì Actually, Brother Shaggy, Cute Abiola, àwọn méjèèjì yẹn because at a point through Cute, mo bá Brother Shaggy ṣe one or two things. I get kí n lọ sí location Brother Shaggy, even kó má lò mí kó jẹ́ Cute because èmi àti Cute close dáadáa. Mo sọ fún yín pé relationship tó ti di pé ẹ mọ̀ àwọn parent ẹ̀ gan máa wò pé always àgbàlagbà ni ẹ o. Àwọn nǹkan míì tí Cute èmi kẹ̀dẹ̀rẹ̀ normal tí Cute bá ṣe nǹkan tí ò dáa nísinsìnyí máa gbéná wojú ẹ̀. Really? Tí Cute bá wà bí aṣọ ìyàwó ẹ̀ gan mọ̀ èmi máa sọ mind mi tó bá wùn ẹ́ gbà tó bá wùn ẹ́ má gbà ṣòye yín èmi á fi bínú èmi in fact ìjì kan ṣẹlẹ̀ tí Cute fi lọ̀ mí tí mo wá pe ẹni yẹn tí mo wá ń try láti play peace talk Cute wá ń sọ nǹkan kan fún mi ìgbà tó pé mi ò lẹ́gbọ̀n ó lọ́lọ́run ẹni máa rò bí pé bóyá ṣé wọn ò mọ̀ pé máa ń bá mi wí ni wọn ò mọ̀ pé máa ń bá mi wí bí àbúrò ni àbúrò bí pé máa ń fọ́ fún mi tó yẹn débi pé ẹ̀ lè bá mi sùn tọrọ mo fi Al-Qur'an Ọlọ́run bá búra Cute ló sọ̀rọ̀ yẹn. Wow. So yẹn tèmi ni wípé màá gbéná wojú ẹ màá sọ sòfà bó bá ṣe rí lọ́kàn mi bó bá ṣe feel like ìwọ ló mọ̀. So Cute is a person tó jẹ́ pé in as much as he is big bẹ́ẹ̀ ṣe sọ ní industry yẹn it feels like òun ò tí ì débi tóun fẹ́ dé. They work like upcoming. Wọ́n máa ń ṣiṣẹ́ bí lè bá Cute wà kẹ́ ẹ sun oorun 5 hours. Pé on a stretch báyìí kẹ́ sùn kẹ́ relax. Kẹ́ ẹ sùn tó fi mọ́ru máa lẹ́ni mò ń sọ o. Cute mama ẹ wò Ọlọ́run jẹ́ kéèyàn fẹ́ yàwó tiẹ̀ á pe ìyàwó ẹ̀ ní sù á ní àti ń bọ̀ èmi àti MC Always là ń bọ̀ bá wa dáná. Mo ti dá jẹ́ lọ microwave ẹ̀ á lọ microwave ẹ̀ fún wa lóru yẹn a máa jẹ oúnjẹ à ń délé ká sùn Cute àti ẹ̀gbọ́n ìkọ́kọ́ wá sí mi lórí. Àní Ọlọ́run ọba irú àgbákò wo lélẹ̀ ìyàwó yà ní àgbákò kọ́ àgbákàn ni Ọlọ́run lóru Ọlọ́run á ní ẹ̀gbọ́n ẹ jẹ́ ká wá ending fún mu ti ráàrin aṣọ ogbó ẹ̀ bó bá yín sọ ojú ẹ̀ bá máa lọ gà mí ẹ farabalẹ̀ ok àwa ending fún àjọ abẹ́ lọ sùn ó ti wọ 3 AM ó lè lẹ́gbọ̀n ẹ jẹ́ nà yín nù gẹ́gẹ́ àní tèmi. géèmù èwo tí mi yẹ báyìí. PlayStation ẹ kó lè play PlayStation a ní ẹjẹ́ à play PlayStation a tún lè play yẹn wọ fọ́ ìyàwó àmà ní ẹ̀ ó má pa bàbá ó bàbá a ní kí ni àwọn gan-an òkun wọn mọ́. ǹbẹ́ ó lè máa wá sùn. Bàbá ó lè jẹ́ tá a bá ti kírun àárọ̀ tán níbi àbí 6 a dẹ̀ ní ṣúùtì tá a fáwọn èèyàn ní 8 àwa ní afẹ́sùn kíta ní afẹ́sùn alẹ́gbọ̀n mo mọ̀ pé yín òkú ń sùn wọ́ra tó bá ti di 7:30 ẹ jí mi o èmi ò yá ní sùn mọ́ wọ́n á yá jókòó máa fojú sọ́nà nígbà bá di 7:30 máa lọ Cute o ó yá bàbá já máa lọ níyàwó àní ẹtú ti ń disturb mi ṣé àmà bínú ìyá mi ṣé àmà Cute ò kí ń sùn o wà láìtàláì kò ń sùn Cute là máa sọ fún yín a máa sọ fún mi ẹ̀gbọ́n mi ò lè fáwọn ọmọ yìí láyé báwọn náà ṣe ń jáde yìí tí ń bá lọ rẹpẹtẹ wọn á fi mí lẹ̀ wọn á kọjá mi kó tó déwájú káwọn náà máa bá mi wájú kó tó déwájú kó máa bá mi wájú màá ní nítorí Ọlọ́run Brother Shaggy náà kẹ̀dẹ̀rẹ̀ ẹ̀ ṣàrí pé a lè wà báyìí òru 2 AM ó lè ní hello have a Cute please I go like me show ó lè jóru yẹn náà ní Cute a máa pe Brother Shaggy lóru wàláì hello how far Brother Shaggy bàbá
actually wọ́n máa jọ ń sara wọn ni I don dey get one kinní kan abeg ṣé you go show tomorrow I get kinní kan o make we put am for next tomorrow ibi bá ti ń fi yẹn àmọ́ àti máa wò pé ó ṣáà ti fi sí next tomorrow ọ̀la máa tiẹ̀ free. ìwà tẹ fẹ́. kẹta ni ẹ̀gbọ́n mo tún ti ro nǹkan kan ẹja ṣe yẹn lọ́la àpèjì yẹn ò gbọ́dọ̀ wà lásán so èmi náà táwọn èèyàn bá wá ní ẹgbẹ́ àdúgbò ó kàn ń post time to time máa ní èmi náà tó bá ti kọ́ wọn nídìí láti sọ fún ẹ. mo láwọn mẹ́ńtọ́. tí o bá ti wọ́n ní ibi tí kinní kan ti ń bọ́ ọmọ ẹ̀wí lẹni tí ò lóbi náà ti nígbà tẹ́mi wọnú content tọ́lọ́hún dẹ̀ ṣe tí mo ti ń ṣe tí mo wá ní opportunity láti meet irú cute at some point tèmi náà ti ń ṣe lọ ìgbà tí first kit mi máa go viral mi tí mo cute nígbà yẹn o to be sincere but later tàwa mọ́ra tí mo wá rí pé bọ́n ṣe ń ṣe ni àwọn arábí yìí ò ń sùn pẹ̀lú nǹkan tó ní àdàdàjẹ́rà fún ara mi tí ìnídàjì nǹkan tó ní èmi máa wá sùn onígbàgbọ́ níbí kì í ṣe bí ìsinmi rẹ dìde lọ́ọ̀yà. ẹ̀gbọ́n àdúgbò ẹ ti fẹ́ẹ̀ ná mi bàbá ẹ má bínú bó ṣe wà ní àdúgbò nìyẹn tá a bá ti ń bá wọn ti wà sọ̀rọ̀ ní àdúgbò ẹ mọ̀ brotherly love ni kí ni mo wá rà ń gbà yín báyìí. bàbá yín fọwọ́ pa brotherly love ni. but ẹ jẹ́ kí n bèrè kankan ẹ má parọ́. bẹ́ẹ̀ni bàbá. ṣé pẹ̀lú hard working táwọn bẹ̀ṣẹ̀ sọ pé àwọn Kizz Abiola àwọn Brashagi àwọn all these guys èèyàn kan ti sọ similar story fún mi nípa Sabalo náà ẹnìyẹn náà mọ Sabalo dáadáa ó ní work rate Sabalo náà pé bí ìgbà tí kò kì í sùn ni they shoot pa they wake up ìròyà mo ti ṣe ní concept kan they roll. ẹ jọ ṣé tẹ̀yìn bá if you are that big kọ́nà jẹ́ kí gbogbo wa big kọ́nà ń gbàdúrà gbogbo wa if you are that big tó jẹ́ pé ẹ̀yin lẹ mọye tó ń wọlé lóṣooṣù ẹ̀yin lẹ mọye reels irú mọ́tò tẹ̀ ń push ẹ̀yin lẹ mọ irú ilé tẹ̀ ti kọ́ ẹ̀yin lẹ mọ ṣé are you going to be that hardworking ẹ má parọ́ ẹ má parọ́. Dangote still dey find money o bàbá Jeff bí mo ṣe gbọ́ tí mo sọ fún yín pé bí orí bá ṣe tóbi ní fi ṣòye yín ló ṣe máa tó ni àwọn kan máa ń débẹ̀ tó máa rẹpẹtẹ bọ̀ wọn kì í sọ fún yàn wọn ti lẹ́ni tó bá sùn kò ní sùn ṣòye yín bàbá so ìwọ tó o bá ti bí mo yẹ sọ fún yín mo ti lẹ́ni sìn bóyá kọ́ńtẹ́ǹtì ẹlẹ́nkejì àbẹ́lẹ́nkẹta ó ti wà lórí péjì mi across all social media tí mo ti post lẹ́nu èní mo tún ṣe mú kan lẹ́kọ̀ọ́pẹ́ lẹ́rí mi yẹn lẹ́ẹ̀mí re ṣòye yín so èèyàn gbọ́dọ̀ sùn wọ́n ti ní ẹni téèyàn bá tún ń wò àbáwọn tó bá dé sí lọ́wọ́ ó dàbí ẹni tó ṣẹ̀fẹ̀ jájú ni ṣòye yín tí ò tí mẹnu ọwọ́ ẹ̀ tí ò tí mẹnu ẹ̀ tí ò tí lẹ̀lẹ̀ bo ọmọ rí ṣòye yín kò tí gbà sí fọmọ rí tọ́lọ́ ń bá lọ ṣe tí girlfriend tó kọ́ lọ mú tó jẹ́ ọmọ aláṣáwó ni tó bá lọ mú ọmọ tó jẹ́ aláṣáwó tó bá kó kinní fún bàbá tẹ̀ ìyẹn ló máa irú ẹni yẹn ẹ̀ rí pé ó máa permanent ń diṣẹ́ yẹn ọwọ́ yẹn la máa gbé lọ gbogbo àwọn tó bá ní báyìí bíi kó kàn wọ́n pa ní kúrú ní irú ẹ̀ máa jẹ́ so irú àwọn tèmi náà dé sí lọ́wọ́ ní iṣẹ́ content creation yìí àwọn tó jẹ́ pé workaholic ni wọ́n ni àwọn jàkí ni so tọ́lọ́ ń bá ṣe tí Sabalo tẹ sọ yẹn lára àwọn tó kọ́ gbọ́n tàbá ń sọ Mackenzie Sabalo àwọn lọ́kọ́ gbọ́n pé owó wà ní content tọ́dẹ̀ ti lọ nípa ẹ̀ pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run ọba ń gbọ́ ó tún ti bẹ̀rẹ̀ another cinema tó tún fẹ́ ṣe tó fẹ́ YouTube series èmi lẹ́yìn kinní kan magic tó ṣe yẹn ó ti bẹ̀rẹ̀ èmi níjẹta on the 17th àbí nǹkan àbí lánàá jàre tó tún ti bẹ̀rẹ̀ ní Lẹ́kì yẹn kò ń sùn ẹ wá ní kémi sùn àwọn tí mo mọ̀ tẹ́mi gan wò ó pé wọ́n lè kéré sí mi lọ́jọ́ orí but tí mo mọ̀ pọ́lọ́run ti gbàdúrà àwọn ìdíṣẹ́ yìí àwọn gan ò sùn ọ̀gá mi lọ jẹ́ so èmi gan ò gbọ́dọ̀ sùn kí n lè sùn tí n bá wà bí irú wọn if you are big you must aspire to be bigger when you are bigger aspire to be the biggest ṣé ń lọ nìyẹn bàbá. now gbogbo àwọn characters tẹ máa ń ṣe especially ẹ̀gbọ́n àdúgbò bẹ́ẹ̀ ṣe máa ń ṣe tó máa ń real ṣe ọmọ ta ni real life torí ẹ sọ̀rọ̀ kan ẹni from àwọn kan tó di something mo mọ̀ pé millions of people mọ̀ pé you are this educated so character lẹ máa ń wọ̀ nínú àwọn videos yìí ẹ jọ ṣé real life náà ṣé ọmọ ọ̀tá gangan ni yín ẹgbẹ́ àdúgbò ọmọ ọ̀tá ìgboro gangan ni yín real life. bàbá ìgboro ni o àṣàfà àṣesọmọrí àdẹ̀ṣe gbòòrò gbogbo ẹ̀ náà ni never a dull moment ni gbogbo èyí tẹ́ ẹ bá ti ṣe abẹ́ sí ni àdámọ́ ni àbímọ́ ni bí mo ṣe sọ
ipe even ìgbà tí mo wà ń banking Ọlọ́run àwọn èèyàn máa ní Dípọ̀ you are laughing you are gbogbo nǹkan èmi máa kọ́ wá spontaneity àwàdà ẹ̀rín mo rántí fídíò kan tí mo ṣe tí mo analyse nǹkan kan nípa ìlú làwọn èèyàn ní especially orí Facebook I never believe you are educated you are speaking you are kíníkà mo ní ẹ mọ iye ọdún táwa fi ṣàlùtà ni tá a bá gbé yín dé àwọn level yẹn máa jábọ́ so everything bí mo ṣe wà nínú skit náà ni mo fẹ́ wà lójú ayé mo fẹ́ sí èmi ò kí I don't irú ń sìn kò ń ṣe pé sọ fún mi pé MC Always ẹgbẹ́ àdúgbò bóyá máa ṣe ni ẹ kàn sọ pé àwa èmi ò kí ń script yẹ o kíní kankan just like I told you pé the first meeting with Lawyer Kunle that was how it and it went fine and I feel like mi ò ní fi ẹlẹ́ máa yìí mo like ẹ o good that's just me I'm naturally blessed ni kọ́lọ́run tètè bá wa fàlùbáríkà sí náà Ọlọ́run tètè fàlùbáríkà sí kó tún máa lọ sókè sí òun ní ká máa gbàdúrà bàbá ṣé àwọn characters tẹ̀ ń ṣe yẹn tẹ́ bá dá wọn bì kan bóyá àwọn ọmọ ògbóró gangan àwọn ọmọ líle gangan tó pé àwọn yẹn orí street náà wà tó ń bá rí yín báwọn lọ́ máa ṣe ń react sí yín ṣé ọ̀gìn wò pé yá ẹ̀gbọ́n òdìbò yé ìwọ ló máa báwọn lọ́ máa ṣe ń react sí yín. Actually ẹ mọ̀ a máa ń ní overzealous fans àwọn yẹn tó yẹ kó máa fẹ́ gbé ẹ wò but normal tó bá ti gbé wọn náà wò tí wọn náà dẹ̀ jẹ́ oyé wọn pé àwa ọmọ gbọ́n òkè owó ẹ wà ń bí ṣùgbọ́n kò ń ṣe owó tí wàá fi ṣoríire torí o ti ń jẹun kírú àwa yìí tó mọ̀ ẹ́ ó lè lówó rúwa yìí ló máa fi ra mọ́tò ló máa fi kọ́lé a kàn ń yọ̀ síra wa lọ́rùn náà ni tí wọ́n gan bá ti gbé wọn débẹ̀ àwọn gan kọ́ wọn á mẹ̀mẹ̀ mú wọn á pẹlẹngó wọn á skì míì wípé eléyìí náà ìgbò ni ó yá ẹ̀gbọ́n ẹ̀kọ́ ẹ̀tẹ́ tó dáa fáwa kò sí wàhálà ó ya owó mínírà náà ni owó tó máa fi mọ tí náà ní ṣe kan kò mí kí n ṣe kan kò ẹ ìwọ náà gbà ló bá tán oníkálukú dẹ̀ ń lọ lálàáfíà bámbà ṣí. bẹ́ẹ̀ ṣe wà yìí nsìn mo mọ̀ pé wà very spontaneous ẹ create video fún àwọn aráalé ẹ create scenario kan tó ní handcuff yẹn ni o ti ẹ̀gbọ́n àdúgbò yẹn ẹ create kankan fún wa. ẹ̀yin aráalé MC Always máa fún wa ní oní handcuff wọn tó máa ń ṣe yẹn ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀. ẹ jọ lórí Ọlọ́run ọ̀gá mi wà láìtàláì níwájú Ọlọ́run àti èèyàn èmi ò mọ àǹtí yẹn rí tẹ́lẹ̀ níwájú Ọlọ́run àti èèyàn bọ̀bọ́ yẹn ló kàn sọ fún mi pé òṣòfurì ni wọ́n pé wọn mọ̀ ọ́ kọ̀ ni èmi náà wá wò ó pé kí n kàn lọ yá mẹkáníìkì ni mò ń ṣe ọ̀gá wa fi mọ́tò rán mi níṣẹ́ ni mo wá ní kí n fi gbé wọn bí mo ṣe wá fi gbé wọn tí mò ń bọ̀ ni mo kàn lọ fi ìtì wàláì tàláì kò rí bẹ́ẹ̀ wàláì ọ̀gá mi kò rí bẹ́ẹ̀ ẹ ṣáàbà bẹ̀rù ẹjọ́. nǹkan tó ń tọ́ láti sọ fún mi ń sìn ni pé mẹkáníìkì ni ẹ. bẹ́ẹ̀ ni sà. o kàn tẹ́sítírọ̀ mọ́tò ní mọ́tò ni. bẹ́ẹ̀ ni sà mo tún fi tẹ́sítì àǹtí yẹn náà. ló fi gbá Benz o wá ń bẹ̀bẹ̀. wàláì tàláì kò kì í ṣe pé ọlọ́mọ máa jẹ́ àdárọ̀ ẹjọ́ torí ọlọ́mọ mo fẹ́ fi ṣe mẹkáníìkì jẹ́ mo fẹ́ fi lọ́mọ lọ́wọ́ agbára mo fi wá kọ́. ok ṣé o wá fi pé bó ṣe wà yìí sìn o ò ní padà lọ ẹ̀wọ̀n. ẹjọ́ torí ọlọ́run má pọ̀ ọlọ́pàá ẹjọ́. àwọn ọlọ́pàá ti ń bọ̀. olórí burúkú Rafa Alágbò òun ló ní ọmọ yẹn yìí pé wàláì tàláì wọ́n tí wàláì. kí ló kan Rafa Alágbò nínú situation tó wà nílẹ̀. òun ló ọdún ẹ ni mo ti rọmọ yẹn mo ti mú nǹkan mo kàn lọ gba ṣọ́ọ̀tì ni wàláì ọtí ò dẹ̀ fi bẹ́ẹ̀ bá mi lára mu wàláì. nǹkan tó mú yẹn ó ti ń lé àbí ẹ̀wọ̀n ló máa ti lọ lò. wàláì ó ti wálẹ̀. ó ti wálẹ̀ ló máa fi mọ̀ pé okó ló yọ̀lẹ̀ jù orí àpè nǹkan tí máa bá ẹ pò. ó máa repair mọ́tò yẹn ó máa tó repair mọ́tò yẹn iná tó fọ́ yẹn iná yẹn 550,000 naira nínú ẹ̀. ṣáà ẹ kò bá mi bẹ̀ wọ́n abiyamọ làwọn náà ẹ bá ń bẹ̀ wọ́n. kí labiyamọ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́tò tó fọ́. ẹjọ́ ọ̀gá abiyamọ ní ẹjọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi ẹjọ́. ọ̀rẹ́ ti padà yé mi. MC Always Ọlọ́run ọba o. tí n bá ń bá talented person sọ̀rọ̀ inú mi máa ń dùn because you see a level of creativity in them the way they deliver you are very spontaneous. God bless you, sir. I am telling you ogo yín tó ń tàn kò ní wọ́ọ̀kùn kan lágbára Ọlọ́run òkè lọ́wọ́ yín máa lọ àpè yín ẹ jẹ́ wa lórí ètò inú wa dùn gan ẹ kí àwọn aráalé kí a fi sign out àwọn kan tẹ bá tún cook
bóyá content ní bóyá movie ní bóyá kan lọ watch lórí kí ni ẹ sọ fún wọn. ẹ̀yin tèmi ẹ ṣé gidi gan o àwa la máa wá ẹ̀yin la máa bá. Thanks for the love, thanks for being there, thanks for always rooting for MC Always, thanks for always rooting for ẹ̀gbọ́n àdúgbò. Oríṣiríṣi ló ń bọ̀. Àdúgbò ilẹ̀ máa ń lò from this point. Kò sí wàhálà fíìmù ń bọ̀ ṣé ó yé yín tá a ti wà nù ẹ̀ ṣé ó ti yé yín ẹ̀yin tèmi ẹ kàn jẹ́ àgàsọ́lọ́ ẹ kàn jẹ́ ká bẹ́lẹ́ngó ká kàn sí tribe ṣé ó yé yín èmi máa gbé yín débẹ̀ mi ò dẹ̀ ní gbé yín jábọ́ toró ní level yẹn ṣé ó yé yín bẹ́ẹ̀ ni bí mo máa ń kira mi lórí rédíò má lèmi lọ́ọ́ máa rà má sanwó ọmọ tàmátàmí ọmọ ká máa rẹ̀ yá roko ọmọ ká máa roko ẹ̀yẹ ti lọ abóhùn kẹ̀wò bí ẹni mi wúfà MC Always ló ń kí yín kò ní bàjẹ́. Ẹ ṣé gan tẹ́ jẹ́ wa lórí ètò. Ẹ ṣé gidi God gan sa. bless you. God bless you. Inú mi dùn tẹ́ fún wa lé. Ẹ̀yin ará lé mo ti sọ fún yín pé hilarious edition of Unscripted with Jeff Owólẹ́wà òun la gbé wá ní orí ètò léde. Mo lérò pé ẹ gbádùn ẹ̀ dáadáa. Thank you so much for watching. If you are watching our videos, if you have not subscribed to this channel, please use this opportunity to subscribe and smash that notification bell. So when my next video is coming up, you're going to be the first to see it. God bless you for watching. God bless you for dropping those beautiful comments. I love you guys. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.